ǹbọ̀ orúkọ la fi pé ládéládé orúkọ la fi pàpọ̀ ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn. ó ṣọdún ayọ̀ ẹ bá mi kí o ó ṣọdún ayọ̀ ẹ bá mi kí o ti fàjàre ti fàjà ló ń ṣọdún ẹ bá mi kí o ó ṣọdún ayọ̀ ẹ bá mi kí o ó ṣọdún ayọ̀ ẹ bá mi kí o ó ṣọdún ayọ̀ ẹ bá mi kí o ti fàjà ti fàjà ló ń ṣọdún ẹ bá mi kí o ó ṣọdún ayọ̀ ẹ bá mi kí o. nítorí àyà fàjànà ẹ bá mi dágbádá ijó nítorí ọ̀làdún ní ọmọ lòmú àpẹ̀rọ mo pẹ́ ẹ bá mi sá kẹ́kẹ́ orin nítorí tí fàjà olóríire tí sọjọ́ bí lò ní ó yá ijó yá. olúwa ṣeun jolly joy ló rán mi níṣẹ́ ó ní àmọ̀kẹ́dákun wá bá mi kí ẹ̀gbọ́n mi olóríire nínú rẹ̀ adùbárìn mátòsí tí sọjọ́ bí lò ní ó. Chief Mrs. Ọládùnníkẹ́mi Fàjànà aláṣẹ olùdarí Twins Fàjà group of companies mo pé kó wà níjà ṣe é mọ́ nítorí Ọládùn ni mo ní pé ògiri mọ́lẹ̀ ègbò ògiri mọ́lẹ̀ ègbò ìhun wa ni o àṣà ni o kájọ́ròkè kájọ́ròdò ìhun wa ni kámórìrì kámújẹ̀ka ìhun wa ni kọ́mọ wá kàwé kó tún gbòye àṣà wa ni ògiri mọ́lẹ̀ ègbò ọmọ lòmú àpẹ̀rán ọmọ lọ́ra lágògò òde ògiri mọ́lẹ̀ ègbò ìhun wa ni o àṣà wa ni o kájọ́ròkè kájọ́ròdò ìhun wa ni kámú tẹ̀tẹ̀ kámú jẹ̀ka ìhun wa ni. Ọládùn ní ilé tí ìyá o àyà Fàjànà jẹ́ bọ́dọ̀dẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ yá mo lòmú àpẹ̀rọ.